Kí ló fà á tó jẹ́ pé ẹ̀yin àti ìyàwó yín lè jọ ṣiṣẹ́ ìjínigbé yìí? ìyàwó mi tó gbé sí wọ́n ti mú mi tó gbogbo àná la wà ń bíbà kò mọ̀ nípa jínigbé yẹn rárá torí kò possible sì kí n máa sọ fún ìyàwó mi pé à ń jíyàn. Ṣùgbọ́n mọ̀ pé ò ń jalè. Nǹkan tó mọ̀ nípa bí Fáyìn ṣe lọ bá pé kó júwe ilé Alájà for the first time fóun. So the last ni pé ransom tí Fáyìn fún mi pé kí n fún ìyẹn ló fi mọ̀ pé olè ni kí Fáyìn lọ jà ń bẹ̀. To cut it short, inú ayé mi tí ń bá tó ayé wa anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short nǹkan tó gbé mi wá síbí ni pé operation tí Fáyìn Benjamin tó tì mí sí. Irú operation wo? Operation kidnap.